gbọ́ náà ṣé ò sí nǹkan ọmọ dàbí ẹni pòrò díẹ̀. Kò sí nǹkan kan gbogbo à ń lọ à ń bọ̀ yìí náà ni. ẹ dákun mo fẹ́ ṣètura. Tó bá ti jáde wo apá ọ̀tún báyìí. wá ṣé èsì ọ̀kan nú àwọn ọmọ méjì wọn. Rárá o eléyìí kan wàá kọ̀wé ní tiẹ̀ ni. Ọ̀rọ̀ àwọn ọmọ tẹ́ máa sọ yẹn má ti di wàhálà o. ìbò. Èyí Lọ́lá ìyẹn ti lọ ń tiẹ̀ nígbà tá Àṣàkẹ́ ti lóyún. Bàbá Àṣàkẹ́ ó ń fòrò ẹ̀mí ẹ̀ oyún bàjẹ́ wọ́n tún ní ìhùn gbọ́dọ̀ délé àwọn ọmọ. ọ máa fi ọ̀rọ̀ ẹ lọ yàn tọ́rọ̀ bá rí báyìí oníbà tí ì ṣe nígbà tọ́rọ̀ bá wá bàjẹ́ tán lọ ó ṣẹ̀ṣẹ̀ máa wá sọ akúnsáré náà. ààrẹ sísá lásán má ṣe o wá gbọ́ o ọ̀rọ̀ obìnrin kò tó pọ́nlé rárá o ọ̀pẹ lóbìnrin gbogbo ẹni tó bá nígbà lọ́wọ́ tó bá dé díẹ̀ nígùn àgbàdo sí lóbìnrin gbogbo ẹni tó bá léyìn níbo jẹ má jẹ́ kí ẹnìkan ó fi àsìkò rẹ̀ ṣòfò wá ọ̀kan ṣe tọ́gbọ́n wá ọ̀kan ṣe o bí ọlọ́run bá ń rọ̀jò obìnrin sí ọ̀dọ̀ ọmọkùnrin báyìí ó fẹ́ kí ó wá ọ̀kan ṣe ni orí láàrin ọdún kan ó lè rí obìnrin 6 tó wúlò tó ṣe fẹ́ láàrin ọdún 2 míì ó sì lè má rí kan tó níláárí orí eléyìí tẹ́mi bá lọ́dọ̀ rẹ lónìí má fi ojú fo bí ọlọ́run ti ṣiṣẹ́ rẹ nù. Kò sí nǹkan kan láàrin wa o. gbọ́ ọmọ èèyàn rẹ̀ ni ó sì lẹ́wà àmọ́ àwọn òbí ẹ̀ àwọn náà sì mọ̀ wá ṣọ́ọ̀ṣì kan náà láti ń lọ ṣé eléyìí ò tiẹ̀ wá dájú àwọn méjì tó ń torí wọn kú lọ tó ń para ẹ lọ sì wá gbọ́ lónìí ọwọ́ lárọ̀ọ́wọ́tó lọ́la kan ọwọ́ lè má tó mọ́ kọ̀dárò. Káàbọ̀ ó máa pẹ́ díẹ̀. bẹ́ẹ̀ ni ewé ìjẹ́ǹjẹ́ mi mú lọ já. ọ̀dà èmi ò máa lọ kó rú ọ̀rọ̀ mi wo. Mo ti gbọ́. kó rú o. arábìnrin. ó dà o sà. yóò dáa fún ọ. àmì o. ó jèrè. àmì sà. ó jèrè òtítí bàbá jẹ́ ó jẹ́ tọ́lọ́gìnìgìnì aṣọ ọ̀radà. ẹ ṣeun sà. ó jẹ́ takóńkó tán ohun ọ̀rọ̀ ń fẹ́. ẹ ṣeun sà. ó máa ṣẹ́gun lọ́tún ó máa ṣẹ́gun lósì ó máa bí àwọn ọ̀tá lulẹ̀ láàrin àyà wọn lọ́wọ́ máa gbà kọjá. àmì. wọn ló lékè àwọn ọ̀tá rẹ̀. àmì sà.